gbọ́ mi torí pé orí mi wò ní lónìí lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ dayọ̀. Torí pé orí mi wò lórí Facebook lórúkọ Jésù ogun ayé rẹ ṣẹ́. Gbogbo wàhálà ìdààmú eléyìí tó ti ń bá ọjà ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà tí kò jẹ́ kó ní ìlọsíwájú tí kò jẹ́ kó ṣe àṣeyọrí láti ẹni lọ nínú ayé rẹ Olúwa gbẹ́sẹ̀ lé. Ẹ gbọ́ mi dáadáa, ara mi sí ọ ìwà láyé ọkàn tó bá jẹ́ wípé ó bá lè tẹ́tí sílẹ̀ kó gbọ́ láàrin ìṣẹ́jú mẹ́ta yìí lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀, ọ̀run á tún tì rẹ̀ ṣe o. Ẹ gbọ́ mi dáadáa, nígbà tí ayọ̀ sọnù àkọlé àdúrà yẹn nìyẹn. Nígbà tí ayọ̀ ẹni bá sọnù tí ògo ẹni bá tán tó jẹ́ pé gbogbo ìlàkàkà èèyàn ó ti pín tí kò sí ọ̀nà. Ẹlòmíì ti lọ lóyìnbó rí wọ́n ti dá padà sílé. Ẹlòmíì wà tó jẹ́ wípé ó ti ń ṣiṣẹ́ níbi kan tá a ti ń káyé ti ń pàtẹ́wọ́ fún tó ti ń rọ́nà àbáyọ ṣùgbọ́n lọ́wọ́ báyìí kò sí ọ̀nà kankan fún mọ́. Ẹlòmíì Nàìjíríà ló sì ń pariwo wípé ìlú yìí ò dáa, ìlú yìí ò dáa, ìlú yìí ò dáa. Gbọ́ o, àwọn èèyàn kan ralẹ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn èèyàn kan kọ́lé lọ́wọ́lọ́wọ́, àwọn èèyàn kan ń ṣe rere lọ́wọ́lọ́wọ́, àwọn èèyàn kan ń ṣègbéyàwó. Báwo ló ṣe wá jẹ́ tirẹ̀ ní ìlú yìí ò dáa, ìlú yìí ò dáa? Ẹ gbọ́, Nàìjíríà ṣe máa padà dáa lórúkọ Jésù, ṣùgbọ́n ìwọ ni kó kíyèsí ọ̀rọ̀ ara rẹ. Ẹni bá dákẹ́ jẹ́ tara ẹ̀ máa bá dákẹ́ ni. Orí ìrìn báyìí ni eré wà. Ènìyàn máa ń dìde, ó máa ń jáde sí ọ̀rọ̀ ara ẹ̀ ni. Ẹ gbọ́, nígbà míì ìjàpá rí ẹ kò lè wo ìran tí ń bẹ nídìí ẹ̀ fúnra ẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, aríran gan kì í rí tara ẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, aríran kì í rí tara ẹ̀. Ìwọ náà máa dìde, ó máa jáde sí ọ̀rọ̀ rẹ ni. Gbọ́ mi dáadáa, nígbà tí ayọ̀ bá sọnù ó máa wá dàbí pé kéèyàn ó kúrò nínú ayé. Nígbà tí ayọ̀ bá sọnù bí wọ́n ṣebẹ̀ kán fẹ̀gúsí ṣebẹ̀ fún ọ, kán fi tọ́kí sóbọ̀ fún ẹ kò ní dùn lẹ́nu rẹ. Nígbà tí ayọ̀ bá sọnù, kí ló ń jẹ́ pé kí ayọ̀ sọnù? Èèyàn bímọ kan ṣoṣo, ọmọ náà sì kú dànù. Ẹlòmíín wà ó fẹ́ ìyàwó, ó ṣe ìyàwó ná owó millions of naira ló ná sí ìgbéyàwó yẹn, ṣùgbọ́n síbẹ̀ kò rọ́mọ bí. Ayọ̀ ò tí ì pé nínú ilé yẹn, ayọ̀ sì sọnù nínú ilé yẹn. Ṣùgbọ́n nígbà tó bá ní ọmọ tó ń tọ̀ sí gbogbo yàrá, tó ń tọ̀ sórí rọ́ọ̀gì, nígbà yẹn ni ayọ̀ rẹ̀ ṣe pé nínú ilé yẹn. Ẹ gbọ́, kò sí ohunkóhun tó lè ṣe sí kò sí oúnjẹ tó lè ṣe fún ọkọ yẹn. Tó bá kàn jẹ́ ó kàn jẹ́ ni kò dùn lẹ́nu ẹ̀. Gbọ́ mi dáadáa, ìwọ tó ń wò mí, bó ti wù kó jẹ́ tó oúnjẹ yẹn ò lè dùn lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n nígbà tí jẹ́ wípé ó bá finú ṣoyún, nígbà yẹn gan ni ayọ̀ pé nínú ilé yẹn. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ń wojú Ọlọ́run fún ọmọ lónìí, bó ti ń gbóhùn mi báyìí, ọ̀lẹ ọmọ kó sọ nínú rẹ̀. Mo gbàdúrà ọ̀lẹ ọmọ mo ní kó sọ nínú rẹ̀ bó ti ń wò mí yẹ. Ẹ gbọ́ mi dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó kàwé gboyè kò ríṣẹ́ fi ṣe, bíi ká máa tẹ nọ́ọ̀sù nílé epo, òun ló ń bá káàkiri. Ayọ̀ rẹ̀ ti sọnù, kò tí ì pé. O gbúdọ̀ di aláyọ̀ nínú ọdún yìí. Ọdún yìí tó ti ń lọ náà nìyẹn o. Mo gbàdúrà lórúkọ Jésù, ọ̀run á gba ògo nínú ayé rẹ̀. Gbogbo ènìyàn tó jẹ́ wípé ó kọ́ṣẹ́ ọwọ́ kò rówó ra irinṣẹ́, ìwọ ni mò ń bá wí, ayọ̀ rẹ̀ ò tí ì pé. O gbúdọ̀ jáde kó wọ́ gbàdúrà. Tó o bá ti lè gbàdúrà, ogun máa ṣẹ́. Kì í ṣe ìpàdé àdúrà tí wọ́n ti ní kó o mówó wá ni mo fẹ́ pè ọ́ sí lónìí. Ìpàdé àdúrà tó jẹ́ wípé gbogbo ènìyàn máa ń wá, ogun máa ń ṣẹ́. Ọlọ́run fi ìpè ìtúsílẹ̀, Ọlọ́run fi rán mi ní. Iṣẹ́ tí a bá sì rẹ oníkọ máa ń jẹ́ ìpè ìtúsílẹ̀ tí a ń pè ní deliverance. Òun lọ́lọ́run gbé lé mi léjìká wípé kí n máa ṣe fún gbogbo àgbáyé. Ọlọ́run ti ká lára ìlú ń túni sílẹ̀. Ohun ti tèmi náà ni pé kákan mẹ́ṣe lódò. Mo fẹ́ pè ọ́ sí program tí ó máa ń ṣẹlẹ̀ lórí òkè Yọmílókòyà, lórí òkè ọ̀dọ̀ wa. Ẹ gbọ́ kí ni program yẹn? Ọjọ́ Wednesday ni. Ọjọ́ Wednesday ó gbé ìṣòro yẹn wá. Bóyá àìsàn ni ó máa ń lọ, ó máa ń padà. Àìsàn yẹn máa jáde lọ ní kíákíá. Gbọ́, kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run la fi ṣe ìtúsílẹ̀ rán. Ó ní àwọn ènìyàn kan tí Ọlọ́run fi kọ́ lọ́rùn tó jẹ́ pé pẹ̀lú ìrọ̀rùn ní ogun yẹn máa jáde lọ láì ná ní kọ́bọ̀. Ẹ gbọ́ mi dáadáa, ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ń sá fún iṣẹ́ ìtúsílẹ̀ nítorí pé a ò fi rán wọn, a ò lè dá wọn lẹ́bi. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá gbé iṣẹ́ ìránṣẹ́ fún tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ni. Ó ròyún ní o ti wà ní ọkọ, ó dìde wá ní.
ejò kọjá lórí àpáta kò nípa tiẹ̀ ò ní rí bẹ́ẹ̀. Ìwọ náà dìde kó jáde sọ̀rọ̀ ara rẹ̀. Ọlọ́run ló fi iṣẹ́ ìránṣẹ́ mi yìí rán mi sórí Facebook bó ti ń gbọ́ mi dáadáa. Gbogbo ìṣòro kí ìṣòro kó ṣàìwà nínú ayé rẹ̀ mo fẹ́ kó gbé wá sí orí òkè Yọmí Lóko Ìyà. Níbo ni orí òkè yìí wà? Ó wà ní nọ́mbà 8 Ọ̀sáwè Street ní up Liasu Road ní Council bus stop ní Ìkọ̀tún lẹ́kọ̀ọ́. Gbọ́ mi tó bá ti fẹ́ wá kó lé ìrọ̀rùn ní màá júwe ọ̀nà fún ọ ó sì wà àbí kó pè sórí aago kí n júwe ọ̀nà fún ọ. Gbọ́ mi dáadáa ó wọ mọ́tò dé ìyànà Ìpájà nílùú Èkó. Tó bá ti dé ìyànà Ìpájà níbi abẹ́ bíríìjì yẹn ó wọ mọ́tò tó ń lọ sí Ìkọ̀tún ó bọ́ọ̀lẹ̀ ní Council bus stop. Tó bá ti bọ́ọ̀lẹ̀ ní Council bus stop sọdá sí ọwọ́ òsì ní òdì kejì ibi tó ti bọ́ọ̀lẹ̀ yẹn ó rí àwọn ọlọ́kadà kan kóra wọn jọ síbẹ̀. Sọ fún wọn wípé òun lọ sí orí òkè Yọmí Lóko Ìyà lọ́dọ̀ bàbá fáyàfáyà. Kò sọ ọlọ́kadà tí ò mọ̀ bẹ̀ ọ̀ kó sọ pé òun lọ sí nọ́mbà 8 Ọ̀sáwè Street. Tó ẹ̀yin tẹ̀ ń gbé ní Badagry Express Road ẹ lọ sí Ọ̀kọ́tà ní Sẹ̀lẹ̀ bus stop. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìkọ̀tún Ẹgbẹ́. Ẹ bọ́ọ̀lẹ̀ ní ilé ìwé bus stop. Tó o bá ti bọ́ọ̀lẹ̀ ní ilé ìwé bus stop ó ti rí títì tán pè ní Liasu Road yẹn. Gun ọ̀kadà níbẹ̀ kó sọ pé òun lọ sí nọ́mbà 8 Ọ̀sáwè Street. Wọ́n gbé ẹ débẹ̀ láàárọ̀ ọjọ́ Wednesday. A máa gbàdúrà yẹn láti aago 9 àárọ̀ pẹ̀lú àwẹ̀. A máa gbà di aago 12 ọ̀sán. Wo gbogbo ohun tó bá ń ṣe ẹni Ọlọ́run máa tú àṣírí. Gbogbo ogun tó ń jà ọ́ láti ìgbà tó ti wà ní kékeré Ọlọ́run máa tú jáde. Èmi kọ́ ni mo máa ṣe. Ọlọ́run kan ń lò mí gẹ́gẹ́ bí ikọ̀ rẹ̀ ni. Gbọ́ mi dáadáa ó ní oore ọ̀fẹ́ láti gba nọ́mbà láti rí mi. Mo máa ṣọ́nà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé rẹ̀ má sọ nǹkan kan fún mi. Èmi lèmi máa sọ fún ọ. Èmi lèmi sì lọ́lọ́run máa lò láti sọ fún ọ ìgbésẹ̀ tó máa gbé tógun yìí máa fi bọ́. Gbọ́ mi dáadáa tó o bá lọ síbi kan tó máa sọ pé kó o lọ kó owó rẹ wá kó tó dára fún ọ tètè bọ́ bàtà kó o sá eré kó o sá lọ. Ọ̀fẹ́ ní ìgbàlà orúkọ Jésù náà ní gbogbo rẹ̀ ó wà ní. Má jẹ́ kó sún ọ. Má sọ pé àwọn wòlíì kan wà tó jẹ́ wípé wọ́n máa ń lu jìbìtì. Má sọ wípé àwọn wòlíì kan wà èyí tí wọ́n máa ń ṣe oríṣiríṣi èyí tá à ń rí gbọ́ nínú rédíò èyí tá à ń gbọ́ lórí Facebook. Ṣùgbọ́n tó o bá ní ìgbàgbọ́ wípé Ọlọ́run alààyè ló pè mí èmi lè jẹ́ wòlíì rẹ ó sì máa dára fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Pè mí sí orí aago yìí kí n ṣọ́nà fún ọ gan lórí aago. Ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní káàkiri ní abroad ẹ kọ́ọ̀lù nọ́mbà ẹ̀bẹ̀ bá tiẹ̀ lè wálé mo máa gbàdúrà mo máa ṣọ́nà fún yín. Gbogbo àṣírí ni mo máa sọ fún yín. Ohun tó gbọ́ rí nípa ayé rẹ máa tú jáde. Ọlọ́run ọ̀gá ògo tí ń lò mí Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá òun náà ló máa lò mí fún ọ. Ọ̀rọ̀ rẹ á sì dayọ̀. Lọ́pọ̀ èmi báyìí ó sì múra ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí kó o jájọ pàdé gbogbo ọjọ́ Wednesday ni ọ̀rọ̀ rẹ máa dayọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín 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 fire.